ẹ kú ilé báyìí ni à ń kí ará ilé, ẹ káàbọ̀ ni à ń kí èrò ọ̀nà. Ẹ mà kú ilé o, ẹ káàbọ̀ sí orí ètò translator ògbìfọ̀. Lórí ọ̀rọ̀ jogunomi èyí tí wọ́n lọ ṣe ní Pakistan láàrin Iran àti àpapọ̀ Amẹ́ríkà àti Israel. Lánàá òde yìí ni a rí ọ̀gbẹ́ni Trump Mr. Tariff tí ń jó tó ń yọ̀ pé Iran mà ti ṣí ojú omi Strait of Hormuz pé kí àwọn ọkọ̀ omi aképo kí wọ́n máa kọjá. Tí ẹ ò bá gbàgbé, lákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ lọ jókòó lórí jogunomi, ẹni tó da ọ̀rọ̀ rú òun náà ni Netanyahu, yìí ni Prime Minister Israel, nígbà tí ó yarí pé kò sí ètò fún Lebanon nínú jogunomi tí Amẹ́ríkà àti Iran lọ ṣe. Lórí eléyìí ni Iran ti yarí pé àyàfi kí wọ́n fi Lebanon sínú ètò nítorí pé lára àwọn gbèdéke tí àwọn fún Amẹ́ríkà àti Israel náà nìyẹn. Nígbẹ̀yìngbẹ̀yìn Amẹ́ríkà gbàràgbà lẹ́yìn tí wọ́n sì lọ jókòó pẹ̀lú olórí ìlú Lebanon tí wọ́n sì jọ sọ̀rọ̀ lórí jogunomi ní Lebanon. Ìdí nìyí tí Iran fi gbà pé òun ó lọ sí Strait of Hormuz. Bí ó tilẹ̀ jẹ́ wípé àwọn aṣojúṣòfin ìlú Iran ti pe ìjọba Iran sí àkíyèsí pé ṣíṣí Strait of Hormuz síwájú kí Amẹ́ríkà àti àgbáyé ó tó fún Iran ní gbogbo ohun tí wọ́n béèrè fún ó léwu púpọ̀. Wọ́n ní kí wọ́n jẹ́ kí ọwọ́ wọn tẹ ìkú dàná, kí wọ́n jẹ́ kí gbogbo ohun tí wọ́n béèrè fún bíi àti fún wọn ní ìgbàláyè láti ṣe ohun ìjà àdó olóró amúnáwá tiwọn àti láti gbé gbogbo gbèdéke gbogbo ìgbégidínà tí wọ́n gbélé wọn lórí fún ọrọ̀ ajé wọn, ìyẹn sanction, kí wọ́n gbé e kúrò àti pé kí wọ́n san owó ìtanràn fún gbogbo ohun tí wọ́n ti bàjẹ́ lára wọn láti bí ogójì ọdún sẹ́yìn tí wọ́n ti gbé gidínà ọrọ̀ ajé wọn àti gbogbo ohun tí wọ́n bàjẹ́ lẹ́nu wẹ́rẹ́wẹ́rẹ́ tí wọ́n jagun yìí pé wọ́n gbọ́dọ̀ san gbogbo ìtanràn rẹ̀ fún Iran síwájú kí Iran ó tó ṣí Strait of Hormuz. Ṣùgbọ́n Iran ti ṣí Strait of Hormuz o, àmọ́ báyìí awuyewuye ti ń wáyé pé bóyá ni wọn ò tún ní ti Strait of Hormuz padà nítorí ọ̀gbẹ́ni Trump kò kó àwọn ọkọ̀ ogun ojú omi tí ó lọ fi dènà níwájú Strait of Hormuz pé kí àwọn ọkọ̀ ó má kọjá, kò kó wọn kúrò níbẹ̀ tí Iran sì ti sọ pé tí ọ̀gbẹ́ni Tariff tí ò bá ti kó àwọn ọkọ̀ ojú omi ajagun rẹ̀ kúrò lórí omi, àwọn ò ti Strait of Hormuz padà. Ẹ rántí pé dígẹrẹwu lásán òun ni ọkọ̀ ìjà ogun ojú omi tí Trump kó sí Strait of Hormuz nítorí pé pẹ̀lú pé